Èké báyìí ní pẹ̀rú, èpè ní polè, ilẹ̀ dídà ní pọ̀rẹ́, alájọbí ní pàyíkan tó bá ṣebi. Mo kí ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń subscribe sórí ìkànnì Jugba Master. À ń rọ́wọ́ yín, irọ́ ló wà ń bẹ̀ tá a bá láàrọ́wọ́ yín. Ẹ̀yin lẹ́yìn encourage wa bẹ́ẹ̀ ṣe ń subscribe yẹn. Àdúrà mi sọ́lọ́run bẹ́ẹ̀ ṣe ń subscribe ni wípé gbogbo ohun tí ń jẹ́ ìdùnnú kò ní tán nílé yín. Ẹ̀dá tó bá wà láyé tó bá ti rí ojú rere Ọlọ́run ó ti ní ohun gbogbo. Ojú rere wọnú létọ̀ yín wá látọ̀dọ̀ Olódùmarè. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń subscribe sí ní orí ìkànnì wa. Ẹ ṣeun àdúpẹ́. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí. Ẹ̀yin máa gbọ́ tẹ tó bá ń sọ̀rọ̀ tó máa sọ kó máa rántí ẹni tó máa gbọ́. Pèdèpèdè ni mí. Ẹ̀yin ní làákàyè torí pé àwa ń pè é, ẹ̀yin tẹ̀ ń gbọ́ torí pé ẹ̀ ń sọ fún wa wípé ọ̀kárìláì ọmọ ọ̀dọ̀ rere ni. Mi nígbà wá lákòókò bí ìṣe mi nílé iṣẹ́ tiwa torí pé tí wọ́n bá níbi à ń lọ ò jìnnà ibi à ń yà lọ́pọ̀ kéèyàn má máa yabi tó pọ̀ mọ́ kó má bàa di onírìn àrè kó lè bá tètè débi tó ń lọ. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé béèyàn bá ṣe eré ẹ jẹ́ á sọ pé ó ṣe eré. Bó bá kù díẹ̀ káàtó ẹ jẹ́ á wí. Àwọn ọ̀nà tá a fi lè mú kí àgbà nínú ìran wa nìyí òdodo ọ̀rọ̀ ẹ jẹ́ á gbé dání. Torí pé tẹ́ ẹ̀ bá sọ fún ẹni tó ń ṣe bíi pé ibi ló ń ṣe ó lè má mọ̀. Tẹ́ bá wá ń sọ lẹ́yìn ìkà ni wá tá a bá sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ìyẹn ni pé ká mojú ajé kò ní sọ. Bó bá tún wá ń ṣe dáadáa tá a bá tún lè wí fún un àmọ́ wá rò wípé ìta àwa náà ń ṣe dáa ńgbẹ̀ bá rẹni tó ń ṣe rere tẹ́ ẹ̀ sọ fún pé rere ló ń ṣe àwa náà ta Ọlọ́run ni wá nítorí pé kú iṣẹ́ ló mórí oníṣẹ́ yá báwa náà ò bá sọ fún un kò dáa àmọ́ wípé kí lòun ń ṣe dáadáa lòun ń ṣe tí ayé ọ̀wá àmọ́ fóun yìí àmọ́ jẹ́ kó rí oṣù ẹlòmíì ṣe. Níkànnì Jugba Master oríṣiríṣi ètò là ń ṣe ń bẹ̀ torí wípé béèyàn bá kọ́ṣẹ́ mọṣẹ́ oríṣiríṣi nǹkan ló máa wá sí ọkàn rẹ̀ láti jẹ́ kí àwọn olólùfẹ́ ẹ̀ kán tiẹ̀ tó máa yàbàrà láti máa gbádùn nǹkan míì. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lórí ibi tí ẹ̀rọ ayélujára dé yìí èébú ìjà ní gbogbo ìgbà ni iléeṣẹ́ wa ò sí fún lẹ́yìn ká sòdodo ọ̀rọ̀ láàrin àwọn tí ìjà bá kàn èyí tá à ń pè ní analysis. Mo nígbàgbọ́ pé báwọn bàbá wa ṣe ń sọ kò sí arẹ́mọ́jà kò sì sí ajàmọ́ rẹ̀. Tẹ́ bá wá rí ajàmọ́ parí nígbà tẹ́lẹ́bí bá ti mọ̀ bí lẹ́bi ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe èèyàn rẹ̀. Àgbọ́n ẹ̀yin tẹ́ ń wò wá lẹ́gbọ́n àwa ń sọ̀rọ̀ ni. A lè sọ èyí tó mú làákàyè wá a sì lè sọ èyí tí ò mú làákàyè wá kẹ́ ẹ pè wá ṣàkíyèsí. Ibi tí mò ń lọ rèé Ṣeun Agboola mo rí mi ìbá má ti sọ̀rọ̀ lórí ẹ̀ torí ìgbàgbọ́ àwọn èèyàn kan ni wípé kò fẹ́ràn Lizzy. Ṣùgbọ́n bá a bá sọ nǹkan tó kù díẹ̀ káàtó adárúkọ ẹ̀ o àdárúkọ ẹ̀ o tó bá ṣe tá a bá rè tí ó tún kù díẹ̀ tàbí tó ṣe dáadáa jàre ẹnu mi àgò ó yẹ ká sọ pé ọmọ ọ̀dọ̀ rere ni ẹ́. Ṣé rí béèyàn bá ń jà bíi kákúkọ o bíi kákúkọ àwọn kan ní mi ò lè dákọ ẹ̀ mo ní àwọn tó bá ṣe dáadáa màá dákọ wọn lórí ètò èyí tó bá kù díẹ̀ káàtó màá pa bí òwe bí ẹ̀nà torí íńtánẹ́ẹ̀tì kì í gbàgbé torí ẹni tá a rò pé ó ń ṣe bí lẹ́ni lè padà ṣe dáadáa lọ́la ṣùgbọ́n tá a bá ti ba orúkọ ẹ̀ jẹ́ ó lè jó ìwọ ẹ̀ ló borúkọ ẹ̀ jẹ́ ẹlòmíì lè máa dákọ ẹ̀ ìkànnì tiwa gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ a sì fún pé orí ẹ̀ fọ́ orí ẹ̀ yà. Ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ nínú pé táwọn ò bá jà ayé ò ní wo àwọn
torí àwọn kan jẹ́ kó máa yé mi pé wọ́n fi ń pawó ni, ṣùgbọ́n bọ́n bá fi ń pawó kan yọ tàwọn ọmọ kúrò ń bẹ̀ gẹ́gẹ́ bí àmọ̀ràn tèmi. Nínú èyí tí mo nígbàgbọ́ wípé ọ̀rọ̀ tó ti ń dọ̀rọ̀ kóòtù ó ti kúrò láàfin ń pawó. Báwọn kan bá wá ń gbádùn nínú kí wọ́n máa jà kíjà wọn máa tẹ̀síwájú, kò táwa lọ́rùn, kò táwọn kan lọ́rùn. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé àríjẹ nídìí màdàrú, pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára. Gbogbo èèyàn ló fẹ́ di ṣètò, gbogbo wa la fẹ́ di sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo wa la fẹ́ di pèdèpèdè, tá a dẹ̀ ní nǹkan kan àgbámú kọjá pé ká máa wá ìjà kiri níbi tí wọ́n bá ti ń jà. Ìwé mímọ́ ní ìbùkún ní fún onílàjà tó rọ́mọ Ọlọ́run láàmọ́ pé, ṣùgbọ́n bóníjà bá ní kò ní parí, ìwọ ṣe tiẹ̀ kó fi ilẹ̀ kó kúrò ńbẹ̀. Ibi tí mò ń bọ̀ rèé, gbogbo àwa tààrà wà ní orí ẹ̀rọ ayélujára yìí, tá a wà lórí ẹ̀rọ ayélujára yẹn, tẹlifóònù, fóònù alágbèéká, kí lè ro ọkàn wa? Torí wípé ìran wa nìkan ni mo máa ń rí ìjà lórí ẹ̀rọ ayélujára, báwọn àfá ọjà, àwọn òṣèré ọjà, báwọn òṣèré ọjà, àwọn ọba ọjà, báwọn ọba ọjà, àwọn baálẹ̀ ọjà, báwọn baálẹ̀ ọjà, ẹ máa gbọ́ tàwọn jagunjagun wa. Kò sí bẹ́ẹ̀, kò wọ́pọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Ìgbò, kò wọ́pọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá, kò wọ́pọ̀ ibi tẹ́ ti ń gbógun tira wọn. Mi ò fẹ́ rí àwọn pásọ̀ náà ṣe tiwọn lọ. Ìgbà wo la fẹ́ bọ́ ńbẹ̀? Ẹ̀yin dẹ̀ rò pé àwọn tó gbé kinní ìkalẹ̀ wọ́n fẹ́ káyé orí wa lóòótọ́, ṣùgbọ́n ṣé bá a bá rẹ́ sínú wọn dùn láwọn aláwọ̀ funfun kárẹ́ kí mọ̀ wá ṣọ̀kan, ọjà tí wọn ò ní lọ. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń rò wípé wọn ò ní wò yín, tẹ́ ẹ̀ bá tí ìjà, kẹ́ ẹ sọ ìtàn tẹ́ ẹ̀ mọ̀ nípa ẹni ẹlẹ́ni, kẹ́ ẹ ra àràbù tàbí ayédèrú ọ̀rọ̀ sọmọlàkejì yín, táwọn ọmọ rẹ̀ ó padà wá dé bá, tí wọn ò ní padà mọ̀ wípé ayédèrú ni, ẹ sì tún wá ẹ̀rí tí ń dì. Béèyàn bá dẹ̀ ṣerú ẹ̀ fún wa, inú wa ò ní dùn. Gbogbo ohun tí kò lè múnú ọmọlàkejì dùn, kí là ń ṣe fún? Ẹ jẹ́ n padà sórí ọ̀rọ̀ Lizzy. Alálàfibọ̀ ni màá máa fi ṣe, torí nǹkan kan tí mo rí lórí ẹ̀rọ ayélujára ló jẹ́ n fẹ́ sọ. Ó yẹ káyé ó kí Lizzy ni, lẹ́yìn ìgbà tí ẹjọ́ tí Ìyábọ̀ Òjó pé tí wọ́n sọ wípé kò sọ̀rọ̀ ńbẹ̀. Ó yẹ káyé kí ikú oríire ni. Kì í ṣe pé Ìyábọ̀ tí ẹjọ́ ò gbé, kì í ṣe pé ó mọ̀ pé ẹjọ́ yẹn ò ní gbé òun, kì í ṣe pé kò ní ẹ̀rí dání kó tó gbé, kéèyàn tó gbéyàn lọ kóòtù ọkàn rẹ̀ balẹ̀ ni. Ẹni tí wọ́n gbé lọ kóòtù lọ́kàn ò ní balẹ̀. Ilà wá fi máa ń sọ pé kò sí ní tà ń wá nídìí wàhálà. Òfin tẹ́ ń wò yẹn, idà ló mú dání, wọ́n dẹ̀ díjú ẹni tó mú dání, kò síbi tí ò lè kọjú sí láti jà, láti bẹ́rí. Ni mo fi máa ń sọ pé ẹni tó jẹ̀bi ó lè padà jàre, torí pé ní tí wọ́n ó ṣe ní kóòtù yàtọ̀ sí ní tẹ́yìn ń fojú wò. Lóòótọ́ ó lè jẹ́ ẹni tó pẹjọ́ yẹn ti jàre láyé ara ẹ̀, tọ́kẹ̀ ìdẹ̀ balẹ̀, torí tí ò bá ṣẹlẹ̀ kò ní gba kóòtù lọ, tàbí kó rí fìrífìrí. Ó dẹ̀ lè mọ́ ṣẹlẹ̀ kó máa rí bíi pé kíní yẹn ṣẹlẹ̀ ló jẹ́ kẹ́ni yẹn ṣe báyìí. Ọ̀rọ̀ ẹjọ́ là ń sọ, ṣùgbọ́n bí tí àwọn adájọ́ àtàwọn agbófinró tí wọ́n ó jókòó sí láti dá ẹjọ́ tiwọn, wọn ò ní ṣègbè. Bàbá dẹ̀ rí adájọ́ àbí agbófinró tó ń ṣègbè, wàhálà tiẹ̀ nìyẹn. Wọ́n á dúró sórí ẹ̀rí. Ṣé ẹ̀rí bí tẹni tó pààyàn ti ń jàre ẹni tó pa tó ń padà wálé, tí wọ́n á yí apànìyàn padà sí manslaughter, nítorí wípé ibi tẹ́yìn ò wádìí dé, ẹ̀yin kàn rí wípé ẹni yẹn pààyàn ni. Ibi tí ìwádìí yín ò dé, ìwádìí òfin ò jù bẹ́ẹ̀ lọ. Ni mo fi ń rọ̀ wá wípé àti Lizzy àti Ìyábọ̀ kò síjà tí ò ṣe parí. Ibi tí mo fi ní ó yẹ ká kí Lizzy ni wípé nígbà táwọn oníròyìn tí wọ́n máa tọwọ́ bọ̀ ọ̀yàn lẹ́nu láti sọ̀rọ̀ tí wọ́n lọ bá Lizzy ní kóòtù, ọ̀rọ̀ tí Lizzy sọ wú mi lórí.
ìgbàgbọ́ ẹ̀yin èèyàn kan ni pé kò fẹ́ràn Lizzy ní ẹ̀yìn Ìyábọ̀ ló wà. Ọmọ ìyá mi làwọn méjèèjì gẹ́gẹ́ bí ẹ̀dá àti ìran kan náà tọ́jú lọ́hùn dá gbogbo wa. Èèyàn ò ní láti fẹ́ràn kan jù kan lọ. Bí Ìyábọ̀ bá ṣe tí ò dá lónìí, màá jáde màá sọ ẹ lè má fẹ́ràn mi tọ́lọ́hun bá ti fẹ́ràn mi. Bí Lizzy bá ṣe tó dáa, màá jáde màá sọ. Àìmọye àwọn ẹ̀gbọ́n mi lórí ìkànnì tí mo ti bá fa àwọn nǹkan kan láì jà tẹ́dẹ̀ padà pè mí lẹ́yìn ìgbà yẹn pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Mo ní àwọn èèyàn ló ní mọ́ pè yín, àwọn èèyàn pọ̀ ju èmi àti yín lọ. Kò dẹ̀ ń ṣe pé mo bú yín, mi ò ṣe pé àmọ̀ràn lágbára wa. Báwọn èèyàn bá wá rí pé o ṣe bẹ́ẹ̀ fún ẹ̀jẹ̀, ó máa jẹ́ kí àwọn ìwà burúkú tọ̀pọ̀lọpọ̀ ń wù kó dínkù ni. Àwọn ìṣòro tá a ní nílẹ̀ wa nílẹ̀ Yorùbá náà ni wípé ọmọ ẹni ò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Òótọ́ ni, ṣùgbọ́n tá a bá fìlẹ̀kẹ̀ sídìí ọmọ wa tán tó bá wá jálẹ̀kẹ̀ yẹn tó dànù tá a rí lẹ̀kẹ̀ sàmọ́ tí gbogbo ẹ̀ dojúrú, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀. Ọmọ wa náà ni. Ìdínà tá a fi ní iléeṣẹ́ tiwa analysis la wà fún. Oníkálukú lè ti sọ gbogbo èrò ọkàn ẹ̀ kójú wòran tiwa kó yàtọ̀ sí tiwọn. Béèyàn bá kọ́ṣẹ́ mọṣẹ́ iṣẹ́ tó ń ṣe, ó gbọ́dọ̀ jẹ́ kí ààyè míì ó wà ń bẹ̀ láti fojú wò ó, torí pé àwọn tó ń gbọ́ wa wọ́n pọ̀ jù wá lọ, wọ́n dẹ̀ gbọ́n jù wá lọ, wọ́n ó lè pè wá sákìyèsí. Ni mo fi máa ní ẹ mẹ́jà ṣépè o, ẹ kàn pè wá sákìyèsí ni. Mo kí Lizzy torí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn yẹn tí ń rò pé kó sọ níbẹ̀, tíbẹ̀ ni mò ń sọ o, mi ò sọ lá o, ó lè sọ nǹkan míì lọ́la o, ti kóòtù ni mò ń sọ o. Ìtí ẹ rò pé ó máa sọ ni pé ṣẹ́rí ẹni yẹn ó ti ní kan, ẹni yẹn mo máa bà fà, ẹni yẹn orí ẹ̀ fọ́, orí ẹ̀ ya, kò sọ. Ìtí wọ́n pè ní wọ́n ọmọlúàbí nìyẹn. Ó sọ ń bẹ̀ wípé kéèyàn gbé òdodo dání. Ẹ̀kọ́ yẹn ẹni tó bá ní làákàyè láti máa tẹ̀lé ní tó ń lọ, gbólóhùn yẹn tó láti fún láwọ̀dù. Mi ò mọ̀ bóyá ó gbódodo dání, mi ò mọ̀ bóyá kò gbódodo dání, ṣùgbọ́n tí mò ń sọ ní pọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀kọ́ ni fún wa nínú ìran wa. Ó gba àwọn single mother nímọ̀ràn, ó sọ̀rọ̀ ó ní làákàyè ọ̀rọ̀ tó dáa. Ẹ̀yin tá àwa tá ti wá ń rí Lizzy bíi èèyàn burúkú, bó jẹ́ ìṣẹ́jú kan tó fi sọ̀rọ̀ yẹn, ẹ já rí bí ẹni rè. Mi ì sọ wákàtí tó ń bọ̀ yìí o, bẹ́ẹ̀ ṣe ń wò mí lọ́wọ́ yìí o, nǹkan mi lè jáde o. Èmi kí ọ o, ẹ̀yin tẹ́ wá ń gbé kiri pé lórí ìkànnì ẹjọ́ a kì í ṣe oníjà ara wa, mi dẹ̀ ní dákọ̀ ọ̀kànnì náà. Lẹ́yìn ìgbà tí wọ́n dájọ́ ọjọ́ tán tí Lizzy sọ̀rọ̀ tán, ẹni yẹn gbé jáde pé Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀, àṣírí Lizzy tú. Nígbà tí mo máa padà wò ó, a ní ẹ jẹ́ kí àkọlé wa kó máa bá nǹkan tó ń ṣẹlẹ̀ mu. Láyé àtijọ́ rédíò mélòó ló wà, ayé ń gbọ́, oríṣiríṣi ètò ló wà. A lè ṣètò láì jẹ́ pé a lè gbé nǹkan míì kalẹ̀, ṣùgbọ́n torí pé yàtọ̀ fún pẹ́lú mi ò kọ́ṣẹ́ mọṣẹ́, ọ̀lẹ àti ṣe wàhálà, ọ̀lẹ àti jókòó ọ̀rọ̀ ló ń ṣe ẹlòmíì tó fi ń wá wàhálà nínú ayé ẹlòmíì kó lè máa rí lò nítorí àtijẹ tiẹ̀. Ẹ má jẹ́ ká torí àtijẹ tiwa ká máa promote nǹkan tí kò yẹ ká promote. Ibi tẹ́nìkan bá ti ń ṣépè fẹ́ nìkan, ibẹ̀ là ń sábà gbé. Ibi téèyàn bá ti wá ṣoríire, a kì í sábà gbé lórí ìkànnì wa, torí a mọ̀ wípé ibi táwọn èèyàn máa wò níbi tí àwọn èèyàn ti ń fira wọn ṣépè. Tá a bá tiẹ̀ wá lóbi tí wọ́n ti ń fira wọn ṣépè tán, ọ̀rọ̀ tó yẹ ká sọ tẹ̀lé kọ́ la máa sọ, ṣé ẹ ti gbọ́, bí ìgbà tínú wa dùn sí. Kànràn ká pera wa sákìyèsí wípé ẹ̀yin tẹ́ ń fira yín ṣépè, èpè kì í jẹ́ èèyàn kan àtẹni tó ṣẹ ló ń jà, ká lára wa lọ́yẹ̀. Àwọn tó ń fọmọ́ ṣe ètò, bá a bá play ibi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tẹ́tẹ́ fọmọ ara wọn ṣépè tán, ọ̀rọ̀ tó yẹ ká sọ tẹ̀lé kán lè mọ̀ wípé ní táwọn ń ṣe òdà ẹyọ tọmọ kúrò, àní sọ tẹ̀lé. Ṣénu wa dùn ní, ẹ má bínú o, gbogbo àwa tá a wà lórí ìkànnì a kàn ń lára wa lọ́yẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé ayé yìí èèyàn ò kí mọ nǹkan tán, èmi ò mọ̀ tán,
àwọn èèyàn náà ń kọ́ mi ni ṣùgbọ́n èyí tí má láǹfààní láti sọ ẹ jẹ́ á gbà bẹ́ẹ̀ ẹ̀kọ́ ni ó yẹ kó rí ìkànnì wà fún ẹ má jẹ́ á lò bí ó ṣe tó àti bí ó ṣe yẹ ìjà kì í ṣe nǹkan tó dára tó bá rọrùn fún Lizzy àti Ìyábọ̀ Òjó èmi ò mọ ohun tó wà láàrin wọn tó fi lè tó bẹ́ẹ̀ tá a bá ní ìwọ dákẹ́ kítọ̀ náà dákẹ́ tí ò bá kọ́ńtínú mọ́ bí èmi ò ayọ̀ tèmi ni kì í ṣe pé torí àti rétò ṣe wọ́n á ṣèkó mọ́ wọ́n á ṣe márẹ́jì fọmọ wọ́n á ṣe gbogbo ẹ̀ ìyẹn náà tó gbé ayé ó wò wá ẹ dákun ẹ jọ̀ọ́ bó bá ṣe parí ṣẹ́ni tí ò bá tí ì rẹ̀ jà ẹnìkan yìí parí ẹ̀ o èyí tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ń pè wọ́n ń fẹ́ onítàn ṣe pé wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo yàtọ̀ fún pé mi àti ẹ̀ ò mọ nǹkan tó wà nínú ìjà yìí gangan tá à ń gbọ́ la gbọ́ yàtọ̀ fún yẹn àwọn nǹkan míì tó ti ṣẹlẹ̀ sẹ́yìn rí láàrin àwọn tó jù wá lọ tó parí wà ìjà tó le tó ìjà bàbá wa Kollington àti bàbá wa olóògbé Síkírù Àyìndé Barrister bẹ́ẹ̀ bá tẹ̀ lẹ́ẹ̀ parí ìjà bí kú bá mú kan lọ ń kọ́ sínú yín ó dò pé ikú pa alágbájá ni níbi tó jẹ́ wípé kú ò ní pa yín kékeré kò ní pa yín ní rèwerèwe ẹ dàgbà ẹ dògbó ẹ fi parí ẹ fèrègì jòbì àwọn ọmọ wa ń kọ́ èmi ò bá ní kẹ́ ẹ jẹ́ kó pín bí tó pín yẹn tẹ́ ẹ bá ń celebrate ara yín ayé ò wo ìkànnì ẹ̀yin méjèèjì ju ìgbà tẹ́ ń jà lọ toró ti ń sú àwọn èèyàn ó ti ń sú àwọn èèyàn Lizzy ò kárí o béèyàn bá wá ti kóòtù dé wọ́n ní wọn kì í ṣọ̀rẹ́ bóyá láyé àtijọ́ kóòtù ayé ìsìn láti parí ọ̀rọ̀ tí òjò yẹra wa ni tí wọ́n bá parí ẹ̀ tí kóòtù náà láti yanjú ẹ̀ tí kóòtù bá sì ti sọ parí síbẹ̀ ni ẹ mọ̀jà rí nídìí pé àkín ti kóòtù bọ̀ sọ̀rẹ́ ẹ jẹ́ yẹn o ti kóòtù dé sọ̀rẹ́ ọ̀rẹ́ yín á tún wá wọnú ara wọn àwọn ọmọ yín á tún nífẹ̀ẹ́ ara wọn ju bó ti tọ́ àti bó ti ẹ ń bá ti jà tẹ́lẹ̀ tí ẹ bá parí ìjà táyé ò bá ráàrin wọn yóò mọ̀ dùn àwọn ọ̀tá ni ẹ̀yin alátẹ̀lé wọn tẹ́ ẹ kọ òwútọ́ ọ̀rọ̀ láti sọ iná Ọlọ́run ń bẹ lórí yín o tẹ́ ẹ̀ ń gbé ìjà tẹ́ ẹ̀ mọ̀ nípa ẹ̀ tẹ́ ẹ̀ lè sọ wípé ẹ gba àlàáfíà láàyè tó sì mọ̀ pé wọ́n ń gbọ́rọ̀ sí ọ lẹ́nu mo sì kí àwọn tó ti gbìyànjú ẹ̀ tí wọn ò rí parí Ọlọ́run bá wa parí ẹ̀ kì í ṣe Ìyábọ̀ Òjó nìkan o àti Lizzy o àìmọye ni orí ẹ̀rọ ayélujára yìí náà ló ní wàhálà ó yẹ kó tiẹ̀ ti blow ṣùgbọ́n kò ní blow nítorí ìgbádùn àwọn kan àti àwọn tí wọ́n ń ṣe dáadáa lórí ẹ̀ ìjà máa ń blow nǹkan ni ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ yóò máa tẹ̀síwájú nítorí bẹ́ẹ̀ làwọn kan ti ń jẹun ẹ jẹ́ sọ pé ibẹ̀ kan làwọn kan ti ń jẹun torí káàtì ẹ̀ sọ pé mi ò torí àti ẹ̀ ti fi jẹun ṣé ju passion tá a ní láti kékeré lọ tá a ti ń ṣe bọ̀ ṣùgbọ́n bó ń jẹ́ bá ti bẹ̀ jáde dandan ni ká jẹ́ kò dẹ̀ ní bó wa lẹ́nu á dẹ̀ bára wa rẹ́ á bára wa dọ́gba tó dáa ṣiṣẹ́ fún ni gbogbo èèyàn ni mò ń bá wí ẹ wo Pasuma àti King Saheed Òṣùpá Alhaji Wasiu Alabi ẹ wò àwọn méjèèjì ìjà wo lẹ́yìn tí ìjà ta ló lè ráàrin wọn mọ́ èṣù oníwọ̀ àárín wọn wá mọ́ lágbára mo tiẹ̀ jẹ́rìí àwọn méjèèjì lọ́wọ́ tán wáyé bẹ́ṣù bá fẹ́ débẹ̀ èṣù yẹn ni máa jọ fún pa mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Lizzy Anjorin a kú oríire mo kí gbogbo olólùfẹ́ Ìyábọ̀ Òjó a kú bí tẹ́jọ́ gbà ẹ wo olóyè Gani Adams àti olóyè Sunday Igboho olóyè Gani Adams ní ọpẹjọ́ olóyè Sunday Igboho lẹ́jọ́ gbé Ìyábọ̀ Òjó ló pẹjọ́ Lizzy lẹ́jọ́ gbé ẹjọ́ kí là wà níbi wàhálà gan tá a lè yanjú ẹ̀ gbogbo eléyìí sì wà lórí àwọn ọba wa o àwọn baálẹ̀ àwọn ọ̀gá lọ́gá lẹ́nu iṣẹ́ kọ̀ọ̀kan àwa òbí tó yẹ ká máa rọ̀gbà yí wọn ká kọ́ mọ́ lọ sínú ìtàn ilé ẹjọ́ wo ló lọ ẹ jókòó síbẹ̀
àwọn tí wọ́n lè gbọ́rọ̀ sí lẹ́nu wa tí wọn ò tó bẹ́ẹ̀ kì í burúburú kọ́ mọ́ kó èèyàn kan mọ́ ni ẹ̀yin yẹn tẹ́ ẹ mọ̀ pé máa gbọ́rọ̀ sí lẹ́nu sẹ́yìn lẹ tó ń sọ pé ó yá nìṣó ńlẹ̀ kò sí tó bá ṣe sẹ́yìn ni ọlọ́run kúkú wà ọlọ́run wà mi ò ní rí jù báyìí lọ náà ní abala bíi tí mo bá dé mo kí gbogbo àwa tí à ń subscribe sí orí ìkànnì wa gbogbo tí jẹ́ ìbànújẹ́ kò ní jẹ́ ìbànújẹ́ nínú ayé yín o gbogbo ẹ̀dá tó bá fẹ́ tan ìbànújẹ́ kálẹ̀ sínú ayé yín ìbànújẹ́ wọn máa padà sórí wọn ni o àní ọwọ́ tẹ́ fi ń subscribe yẹn lágbára ọlọ́run tó dípò àrà dátà fún yín ẹ̀yin lẹ́ ń rà ẹ nífẹ̀ẹ́ wa ni àti nǹkan tá à ń ṣe ọwọ́ tẹ́ fi ń subscribe yẹn sẹ́ ẹ̀ ní fi gbọ́mọ sí àlàáfíà olódùmarè kó máa jẹ́ tiyín Ṣeun Agboola lórúkọ tèmi o Jùgbà Master bàbá Káráfúyẹ́ Pastor Skeleton Elele wò bí tó bá rìn wòwájú wẹ̀yìn wọ̀tún wòsì wọn ní fi wá ṣètùtù orílẹ̀-èdè o àmín.